Yorùbá ń bì ẹ bá jẹ́ ń dárúkọ kọ́ bàbá ní pé bóyá mo fẹ́ máa fà wọ́n ṣe ẹ̀yà àmọ́ jẹ́ kí n kọrin tó máa ń kọ tí ìyàwó bá ti ṣẹ̀wọ̀n tán tó bá fẹ́ bù dáadáa wọ́n ní ìyàwó lélẹ́yìí àbísùn wò ná ìyàwó lélẹ́yìí àbísùn wò ná ó jẹ́ títí kò máa lẹ́rán lára pẹ́rẹ́ lè jí ká ń fẹ́ wúyá ìyàwó lélẹ́yìí àbísùn wò ná. Ẹ̀yin jẹ́ndà mi ẹ̀yin my gender ẹ wò ó dùn mí pé wọ́n ní kí n jókòó ní dìrẹ́tọ̀ mi ní ìjọ òṣèlú kí n gbèdì fún yín gbangba jìgìjìgì fún yín ẹ̀yin tèmi nílé kí n mà tó bá bá ohun tó mórin dé òkì n tó bá a sọ ọjọ́ kọ́kọ́ ṣàlàyé ohun tó gbé mi débi orí ètò kí lẹ rí sí lẹ́wà yìí kí lẹ rí sí ètò kan pàtàkì tó ń ti ilé-iṣẹ́ pàtàkì Nuwa Media jáde wá Nuwa Media ní ilé-iṣẹ́ kan tó dáńtọ́ tó ṣe gbòógì nínú ká fọn rere èdè ẹ̀sìn àṣà àti ìṣe Yorùbá bẹ́ẹ̀ náà là ń polongo àwọn ọmọ wa nílẹ̀ káàárọ̀ oòjíire tó ti làmìlaka gbogbo ilẹ̀ àgbáyé. Nuwa Media. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi kí lẹ rí sí ní ètò kan pàtàkì lórí èyí tí a ti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì tàbí ìrírí gbogbo tó ṣojú wa tí wọ́n sọ fún wa àbí tó ṣẹlẹ̀ sí wa kí lẹ rí sí níbẹ̀ náà ni a ti máa ń mix àwọn èdè lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ gbọ́ English inú ẹ̀ kọ̀ọ̀kan ẹ gbọ́ Jẹ̀bú ẹ̀ kọ̀ọ̀kan nínú ẹ̀ ṣàgbọ́ àwọn èdè yẹn bẹ́yẹn ṣùgbọ́n tá a bá ní ká kó jọpọ̀ nínú 10 èdè tá a sọ 8 nínú ẹ̀ Yorùbá pọ́nbélé ni èmi náà ṣì ní ti ní tòótọ́ àròdúdú òjìgọ́bì ọmọ wọn ló wu òdùrú ọmọ ajífẹ́pẹ́ ṣeré ọmọ ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀ èmi lọ́mọ wọn ní àwà òṣùlé ọmọ límẹ̀rí ọmọ láàgbélù ọmọ bá àríjẹ àwọ̀ lámọ̀ ọmọ bàbá kan omi tútù tí jó ni fàì pàràn ẹ̀yin tèmi o ọ̀nà kan máa rí ọkọ rẹ̀ kú ṣáà lọ ibẹ̀ fọ kábọn kẹ́dùn fọ ọkọ kú o ká jókòó ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹ̀mọ́ra ẹ kú gbá ẹ kú ẹ ṣáà wọ́n Yorùbá ṣe máa ń ṣe. ìyàwó tọkọ ẹ kú akọ̀gbọ́ ló kọ̀ kígbe yé òun gbé o kí ló ṣẹlẹ̀ tó fi pariwo tó tẹ́ o máa ṣe sùúrù nígbà kí ló dé ó ní ó ṣàgbà tó máa rojọ́ ṣá ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ìgbà tó máa rojọ́ ló bá ní tí ọdún bá ti fi lè bọ́ sí tí ọdún bá ti bẹ̀rẹ̀ báyìí ìbẹ̀rẹ̀ ọdún ó ní ṣe ní ọkọ òun máa ṣí owó lé òun ní ọwọ́ owó àti tọ́jú ilé running to millions of naira ó ní ṣe ló máa mú báyìí tó máa ṣí èló lẹ̀ ná lóṣù 5 kọ́bọ̀ ní á dẹ̀ ṣe 5 kọ́bọ̀ yẹn ní ọ̀nà 12 oṣù 12 á wá fi ènì lé tó máa kó fún òun bí ọ̀rẹ́ ẹ̀ kan tó wà ń bẹ̀ ẹni tèmi tọpasẹ̀ ẹ̀ débẹ̀ bí ẹ ṣe pariwo lé lórí pé ọkọ ẹ ṣe àdúró kan tó tẹ wàá dẹ̀ máa sọ pé bàbá yóò kì í mówó oúnjẹ ẹlẹ́kọ̀ọ́ bá rẹ̀ ló láṣìírí òun ti tú òun ti ṣe kẹ́kọ̀ọ́ so bàbá yẹn ṣe bẹ́ẹ̀ ẹ jọ kí ló ṣàwọ̀ obìnrin ẹ kàn ṣe àlàyé fún mi èmi ò pẹ̀lú omi ò ń ṣerú obìnrin bẹ́ẹ̀ o mi ò ń ṣerú obìnrin bẹ́ẹ̀ ìyá tó dẹ̀ bí mi ò kí ń ṣerú obìnrin bẹ́ẹ̀ àmọ́ kí ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó jẹ́ wípé aláìmoore òun la fẹ́ yà kí ló dé ọkọ ẹ̀ ń forí ṣe fọrùn ṣe gbọ́ nǹkan tí mo sọ ó máa ti ka odindi ọdún kan owó ìtọ́jú ilé odindi ọdún kan ló máa kó fún á dẹ̀ máa polówó fáwọn ọ̀rẹ́ ẹ̀ wípé ọkọ mu ò sọ kò mọ báwọn ṣe ń jẹun kò mọ báwọn ṣe ń mu tí a dẹ̀ mọ̀ wípé mo sọ wípé bọ́kọ̀ ṣe ń kó owó ọdún kan fún ọ yẹn bó ṣe ń kó owó ọdún kan sílẹ̀ yẹn ló máa kó àwọn owó mi owó afẹ́ra gúgúrú afẹ́rẹ́pà kí ló ṣẹlẹ̀ gangan ápùnà àká ẹ̀yin tèmi nílé ọ̀rọ̀ yìí pọ̀ ó ní wéètì o ó tẹ́ bá ní tẹ́ bá fẹ́ sọ sí ẹ kàn ṣáà fi ránṣẹ́ sí mi bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára lórí Facebook, TikTok, Instagram, Threads àti YouTube a wà gẹ́gẹ́ bí Nuwa Media Official lórí email wa ẹ tẹ̀ sí wa nuwamedia@gmail.com ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo tẹ́ ń wò lórí móhùnmáwòrán yín ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi àdẹ́fàṣẹ́jú àìní ìmọ̀sírì mi yọ sí ìṣẹ́lì àròdú òjìgọ́bì ọmọ olówù òdùrú ọmọ wọn láwà òṣùlé ọmọ bàbá kan omi tútù tí jó ni fàìfàì ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ àlàáfíà o.